alhamdulillah ọpẹ́ ni fún Ọlọ́run Ọba. wassalatu wassalam ala al-mab'uth rahmatan lil alamin. ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó máa bá ẹni tá a gbé dìde ní ìkẹ́ ìgẹ̀ fún gbogbo àgbáláyé pátápátá. Muhammad bin Abdullah. òun náà ni Muhammad ọmọ Abdullah. wa ala alihi wa sahbihi wa sallim taslima ó sì amin. máa bá gbogbo àwọn aráalé rẹ̀ pátápátá náà. amma ba'd. lẹ́yìn wá àgbà náà. fayasuruni uqaddimu ila jami'il hadirin. àfáàní yóò dùn máwọn púpọ̀ káwọn ti síwájú fún gbogbo ẹ̀yin jẹ̀mọ́ alùbáríkà tẹ̀ wá ń jókòó yìí. tahiyatan islamiyya baqiya. kíkí islam èyí tí ó mọ sẹ́kù lọ gbére. qailan assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. ẹ̀yin jẹ̀mọ́ ẹ̀dá kan ẹ̀dá dáhùn sálámà pé wa aleykum salam wa rahmatullahi wa barakatuh. وسبب وقوفي أمامكم الآن ìdí tí a fi wà níwájú yín ní dédé àsìkò yìí. أن أحذركم عن أسباب الانحراف الأولاد. à ń fẹ́ wá ìṣọ́ra fún yín níbi àwọn nǹkan tí ń mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní àsìkò tá a wà yìí ní sáà tá a wà yìí tán fi ń ya ọmọ bú tán fi ń dìdàkudà. الأسباب التي تؤدي للانحراف كثيرة. àwọn ìdí táwọn ọmọ tán fi ń dìdàkudà ní àsìkò tá a wà yìí ó pọ̀ púpọ̀. ومن أهمها àmọ́ èyí tó wá ṣe pàtàkì níbi bẹ́ẹ̀. أولا àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ni الفراغ. òun náà ni kí ọmọ ráyè. الفراغ rí ìráyè tá a sọ yìí. داء قاتل للفكر. àfààní da'un qatilun lil fikri. àìsàn kan ni tó dájú pé ìmọ̀ ń pa làákàyè ọmọ. ẹjọ́ jàmáà والعقل. kódà ìmọ̀ ń pa ọpọlọ tó máa fi ń ronú kò ní jẹ́ onírònú gidi. والطاقات الجسمية. kódà agbára tó mọ̀ fi ṣe iṣẹ́ tó mọ̀ fi lọ tó mọ̀ tún bọ̀ tó mọ̀ fi bọ̀ kò ní sí fún ọmọ. إذ النفس ó ní ẹ̀mí tẹ́ rí yìí. لا بد لها من حركة وعمل. ó ní kò sí tàbí ṣùgbọ́n níbi fún ẹ̀mí ọmọ ènìyàn níbi kó máa lọ kó sì máa bọ̀. aláwàsálà bàbá alágbàjì 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 aláwàsálà wà máríyàbá aláwàsálà bàbá alágbàjì aláwàsálà wà máríyàbá aláwàsálà bàbá alágbàjì aláwàsálà bàbá alágbàjì aláwàsálà wà máríyàbá bàbá wa ìjọba ẹ̀kú aláwàsálà wà máríyàbá. náà màfà. àwọn yóò gbọ́ kankan mọ́ ni a sì fẹ́ kí ojú agbó sẹ́tù ká tó máa bá kútúbà lọ kútúbà láti fáwọn èèyàn. أولا الفراغ داء قاتل للفكر والعقل والطاقات الجسمية. ó ní ẹ̀rí kí ọmọ ráyè yìí kéèyàn ráyè ó jẹ́ àìsàn pàtàkì kan tí máa ń pa làákàyè ọmọ tí sì máa ń pa ìròrí ọmọ ènìyàn kódà lílọ bíbọ̀ ọmọ ènìyàn tí agbára tọmọ ènìyàn fi sokun bẹ́ẹ̀ bá ti wà tí ò bá ti máa ṣe kankan tí ń dá wà tí ń wà ní òun nìkan agbára lílọ bíbọ̀ rẹ̀ gan a máa lẹ. إذ النفس لا بد لها من حركة وعمل. ó ní ẹ̀rí ẹ̀mí wa yìí kò sí tàbí ṣùgbọ́n fún níbi kó máa lọ kó máa bọ̀. وعمل. àti kó máa ṣiṣẹ́ náà. فإذا كانت فارغة من ذلك. ó ní tẹ ẹ wá rí ẹ̀mí wa yìí tó bá jẹ́ pé ó bá ti wà tó dá wà lásán. تبلد الفكر. ó máa sọ làákàyè wa tá a fi ń ronú ó máa sọ di làákàyè ọ̀dẹ̀ ni. وتخن العقل. kódà làákàyè tá a fi tún ronú bákan náà yóò jẹ́ kó lẹ. وضعف حركة النفس. ẹ wá rí lọ bíbọ̀ ọmọ ènìyàn ìmọ̀ ṣiṣẹ́ yóò wá di pé ó gbé nǹkan kékeré kò ṣe gan kò lè dágbé mọ́. واستولت الوسواس. bẹ́ẹ̀ ni ìròrí èṣù ìròrí burúkú aliwasiwasu ṣèitọ́n yóò máa wà ní làákàyè rẹ̀ ńgbà wọn. ثانيا ẹlẹ́ẹ̀kejì ń bẹ. الفقر.
ó ní òun náà ní òsì. والفقر يخيم على بعض البيوت. ó ní ẹ̀rí òsì tá à ń sọ yìí ó ti da ọ̀pọ̀lọpọ̀ lé ó ti sọ́dà owó lásìkò tá a wà yìí. وفيها لا يجد البعض ما يحتاجه. ó ní níbi òsì tá à ń sọ̀rọ̀ pa yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní tí wọ́n ní bùkátà sí tí wọ́n nífẹ̀ẹ́ sí wọn ò mọ̀ rí. وما يكفيه من غذاء وكساء. kódà ní tí ó mọ̀ tó wọn níbi oúnjẹ jíjẹ òsì kò jẹ́ pọ̀lọpọ̀ rí ní tí ó tó yàn níbi aṣọ wíwọ̀ òsì kò jẹ́ pọ̀lọpọ̀ rí. وهنا تدفع حاجة الأولاد الذين لا يجدون ما عليه الأقرانهم وأصدقائهم من نعمة وغنى. wá rí òsì yìí òun ló mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó mọ̀ fi wo pé àwọn lágbájá o àwọn ọ̀rẹ́ mi o àwọn lágbájá o gbogbo ìbọ̀sẹ̀ rí yóò wá mọ̀ mú òun náà lójú pé òsì tó wà lára rẹ̀ ni ò jẹ́ kó lágbára tí mọ́. فليجئون إلى البحث عن احتياجاتهم من خارج البيت. tó bá ti wá débi ògógó sí tá à ń sọ yìí yóò mú ọmọ yóò sọ di ẹni tí ó mọ wádìí pé lágbájá ọ̀rẹ́ mi o ibo ni tí ń rówó ra sọ tàmọ̀dù ọ̀rẹ́ mi o ibo ni tí ń rówó pààrọ̀ fóònù ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wàá di bẹ́ẹ̀ ládùúgbò tán. إما عن طريق السرقة. nínú kọjá sí pé yóò mọ wá pé ṣé àbí sẹ́mi náà bá yín jalè díẹ̀ ní bóyá ń tiẹ̀ rówó. أو صحبة الأشرار. àbí kó máa bá àwọn ọ̀rẹ́ bú ìgbẹ́tọ̀ lágbájá sọrí ṣọ́ọ̀bù tó ń lọ òun bọ́ ṣe ń lọ ṣọ́ọ̀bù tó ń lọ ojoojúmọ́ kò ní pè rẹ sọrí ọmọ tá a jọ àbọ̀dá kìíní já lọ lé mọ́ ká lọ sùn lónìí ká gbowó. ọ̀rẹ́ amúgbó bẹ́ẹ̀ ni ó di وصحبة الأشرار. bẹ́ẹ̀ ni ó di ọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀. فيقعون في طريق الانحراف. ó ní wá rí òsì tá à ń sọ yìí àti ìròrí ibú tó wà lọ́kàn rẹ̀ yìí yóò jẹ́ kí ọmọ kó tètè ya ọmọ burúkú láwùjọ. ثالثا النزاع والشقاق بين الآباء والأمهات أمام الأولاد. rí ibi tá a wà yìí àwọn òbí wa méjèèjì àwọn ló bá wí ẹ dákun torí Ọlọ́run àwọn ọmọ wa ẹja mọ́gùn táwọn ṣe wájú wọn ẹja mọ́gùn jà táwọn jà wájú wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ní tó lékún lé ni pé bàbá mi àti ìyá mi wọ́n ti máa ń nara wọn púpọ̀ jù bàbá mi àti ìyá mi àwọn ojoojúmọ́ mo sì ọ́fẹ́ ni mo ṣe kí ni gbogbo ẹ̀ ló wà mẹ́ẹ̀. والنزاعات والشقاق بين الآباء والأمهات عامل أساسي من عوامل العقد. رابعا حالة الطلاق. حالة الطلاق. òun náà ni kí ìyá àti bàbá kó máa kọra wọn sílẹ̀ ó fẹ́ jọ alákọ̀ọ́kọ́ yìí náà ṣe rí obìnrin kò lè dá ọmọ tọ́ bẹ́ẹ̀ gan ọkùnrin gan ò lè dá ọmọ tọ́ àfi kí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀. وفقاء السوء. òun náà ni kí ọ̀rẹ́ máa yan ọ̀rẹ́ bú kọ́mọ èèyàn kó máa yan ọ̀rẹ́ bú kéèyàn sì máa yà sí kọ́mọ máa lọ léèwé kẹ́ má mọ ibi tó rìn sí kọ́mọ máa lọ ibi iṣẹ́ kẹ́ má mọ ibi tó rìn sí a máa mọ ọmọ ìyá ìyàkuyà láwùjọ. سادسا سوء معاملات الوالدين للولد. ẹlẹ́kẹ̀ẹ́fà bẹ́ẹ̀ náà ni pé kí òbí kó máa bá ọmọ rẹ̀ lò pọ̀ nílòpọ̀ tí ò dáa kó máa kórìíra ọmọ kó máa fọmọ ní peace of mind kó máa kẹ́ra ọmọ gbogbo gbà gbogbo ìta sọ yìí máa mú ọmọ ìyá aláwùjọ ni. سابعا ẹlẹ́ẹ̀keje. مشاهدة الأفلام الجريمة. òun náà ni kí a máa jẹ́ kí àwọn ọmọ wa ká máa wo àwọn fíìmù tí ò dáa. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti di fàlágẹ́ ní ládùúgbò ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti di bẹ́ẹ̀ kùsàkùsà kò jẹ́ kankan tó wà bẹ́ẹ̀ ni pé fíìmù tán wò òun ni àwọn náà practice ọ̀pọ̀lọpọ̀ ọmọ kò sí tá àti ṣèṣekúṣe àmọ́ ó rí inú fíìmù ni fíìmù tó wá wò ó ti wá mú lára pé jẹ́mi náà dán kínní wò. ثامنا ẹlẹ́kẹ̀ẹ́jọ. غياب دور الأبوين عن التربية. òun náà ni kí òbí kó má tọ́ ọmọ ní ọ̀nà tó tọ́ ẹ̀rí bí àyínlá dúró sí ní Assalamu alaikum warahmatullahi wabarakatuh. àfà ẹ̀jẹ̀ ká àbí bàbá wa alájà àgbà Ọlọ́run dákun jẹ́ àárí wọn pẹ́. Àmín ya Allah. bàbá wa àgbà Al-Agorowiy Ọlọ́run dákun jẹ́ àárí wọn pẹ́. Àmín. bàbá wa àgbà bàbá Raodo Ọlọ́run dákun Adamallahu jẹ́ àárí wọn pẹ́. hayatahu. Ọlọ́run dákun má ti pa wọn fún wọn báyìí. Àmín ya Ọlọ́run dákun jẹ́ Allah. wọn dàgbà fún wa. Àmín. wala la ilaha illallah. Àmín. wala Muhammadun rasulullah. Sallallahu alayhi wa sallam. bàbá wa àgbà láàrọ̀ Ọlọ́run láàrọ̀. bàbá wa gba Ọlọ́run láàárọ̀ Ọlọ́run dákun má jẹ́ kẹ́ wọ láyé lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run dákun má jẹ́ táwọn náà Ọlọ́run dákun má jẹ́ àbùkù sẹ́yìn wala la ilaha illallah wala Muhammadun rasulullah sallallahu alayhi wa sallam. ilá fíkọ̀ kan gbogbo ìdẹ̀mọ́ ẹ̀dàkùnjá ṣe fún bàbá wa gba Ọlọ́run láàárọ̀ àti bàbá wa gba Al-Agorowiy Ọlọ́run dákun ìfọkànbalẹ̀ ìfàyàbalẹ̀ Ọlọ́run gba ṣe fún ìbáyọ̀ bismillahir rahmanir rahim ila fi Quraysh ila fi rihlatash shita'i was-sayf
فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين يا الله. إن أتينا كبنا بابا أكباني وودو أدام الله حياته. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. آمين. ẹ dákun gbogbo jama ẹ rí báyìí gbogbo ọmọ Ìlọrin tí ó bá máa dúà sí àpájù kọ́lá bí ẹ̀sàfà náà tí ó bá ti máa dúà sí yìí ò ní jẹ́ èèyàn gbọ́ ọmú láàrin bí ìṣẹ́jú mẹ́wàá kọ̀ wá ju ọwọ́ rẹ lẹ̀ Ọlọ́run gbàdúrà rẹ Ọlọ́run bí abùkátà ọwọ́ ń yọwọ́ sì ń ṣe báyìí Ọlọ́run gbàdúrà yín ó rí i pé tọ́ bá ti tọwọ́ bá kù yóò tètè máa. ẹ dákun ní ṣe báyìí.